òwe Yorùbá kan sọ wípé ká pẹ́ ní Sakí kò sọ ní dolóògùn, wọn bábá wá lù láàrán. Ká pẹ́ ní Sakí kò sọ ní dolóògùn, wọn bábá wá lù láàrán. Sakí jẹ́ ọ̀kan lára àwọn ìlú pàtàkì ní ilẹ̀ Yorùbá tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè Òkè Ògùn. Ìgbàgbọ́ Yorùbá ni wípé àwọn ìlú yìí wọ́n gbówọ́ dáadáa. Ìbílẹ̀ ló pọ̀ nílùú yìí. Ọ̀pọ̀ àwọn tó bá wá láti agbègbè Òkè Ògùn, Yorùbá gbàgbọ́ wípé ìbílẹ̀ ni wọ́n, ìyẹn ò ní wípé wọ́n máa ń gbówọ́ dáadáa. Tí ènìyàn bá wá gbé bẹ̀, yálà ó jẹ́ ọmọ ìlú bẹ̀ tàbí kì í sọ ọmọ bẹ̀, tó bá ti gbé bẹ̀ fúngbà díẹ̀, wọ́n gbàgbọ́ wípé òun náà yóò ti ní àwọn nǹkan kan lọ́wọ́ tí wọ́n ní bí bá pẹ́ lára ọṣẹ àmọ́ ọ̀dọ́sẹ ni. Yorùbá fi sọ pé ká pẹ́ ní Sakí kò sọ ní dolóògùn, wọn bábá wá lù láàrán. Pé èèyàn wá ń gbé Sakí, pé ẹ̀ ń gbé irúfẹ́ ìlú bẹ́ẹ̀, kò ní pé irú ẹni bẹ́ẹ̀ náà ti di ara wọn. Yorùbá máa lo òwe yìí bóyá tí èèyàn bá ń rìn pẹ̀lú irúfẹ́ àwọn kan, bóyá ta rò pé ìwà wọn ò dáa tó, bóyá ta ṣàkíyèsí irúfẹ́ ìwà kan lára wọn, téèyàn bá wá fẹ́ sọ̀tàn ní irú kan náà ni wọ́n, ara wọn náà ni. Ká pẹ́ ní Sakí kò mọ̀ sọ ní dolóògùn, wọn bábá wá lù láàrán. Gbogbo tán ṣe kò mọ̀ kèmí ní tèmi, gbogbo ọ̀rọ̀ tán sọ èmi ò mọ̀ yá sí i. Ìyẹn tí ó bá èmi lèmi mọ̀ kojú mọ̀, bí òwe tòní ṣe mọ̀ nù. Mo ní wọ́n ní ká pẹ́ ní Sakí kò sọ ní dolóògùn, wọn bábá wá lù láàrán. Akínọlá Ọlámídé lèmi jẹ́, bàbá mi ló ń jẹ́ Àbíóyè. Ẹ bá mi subscribe YouTube channel mi Ọlámídé Ọlábàtà. Bákan náà ẹ má ti gbàgbé ètò tí ó ń lọ lọ́wọ́, ìrírí mi. Tẹ́yìn náà bá ní ìrírí kan tẹ́fẹ́ láti pín pẹ̀lú wa, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08066441608. A ó jọ ládéhùn papọ̀ ìgbà tí a ó wá táwa ṣe ìgbóhùnsílẹ̀ yín. Kódà tẹ́yìn ò bá fẹ́ kí ojú yín kó hàn nínú fọ́nrán tó jẹ́ pé ohùn yín nìkan ni, àyè wà, ọgbọ́n tá a lè dá sí náà sì wà. Ẹ pè mí, a ó jọ sọ àsọyípọ̀. Ìdùmarè kò ní ba èmi àtẹ̀yin nínú jẹ́ o. Títí ìgbà míì tá a tún fi pàdé. Ire o. Please subscribe.